Omoyorubanimi. Ẹ̀lẹ́ ẹ̀yin ọ̀rẹ́ mi, ní èní lórí ìkànnì a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí o nílò nígbà òjò. What are the essentials for raining season? Ní Nàìjíríà báyìí, òjò ń rọ̀ lójú páálí ni, back to back. We've been experiencing rain and you need to be prepared for rain, especially as a woman. Ṣé rí àwọn ọkùnrin yẹn wọ́n kàn lè sáwọ́ abẹ́ ibì kan, bó obìnrin kó tó sáwọ́ abẹ́ ibì kan gan gbogbo ara ẹ ti lè ṣe, àbí tó bá ní mọ́tò tó ń lọ ibì kan wàá ṣáà páàkì wàá wọnú bẹ̀, àbí ṣé wàá gbé mọ́tò wọnú ọ́fíìsì gangan tó ń lọ ni. Rárá o. Àkọ́kọ́ nǹkan tí a nílò inú báàgì wa báyìí a máa umbrella. O gbọ́dọ̀ lọ umbrella àbí raincoat. Umbrella tójò bá ti bẹ̀rẹ̀ wá kàn ra yọ pọ́n ṣe rí pé lè orí ṣáńkó àwọn kan tó wà tó kéré jù báyìí lọ kó wọnú inú báàgì tí à ń gbé jáde. Nǹkan míì tí a tún nílò òun ni nylon. Nylon yìí fún àwa obìnrin ẹ lè ní nylon, ẹ lè ní shower cap, ṣùgbọ́n fún àwọn tí ò ní shower cap àti pé shower cap yẹn tó bá ya ṣáà mọ̀ pé kò fi nylon sí inú báàgì ẹ̀. Tójò bá ti bẹ̀rẹ̀ báyìí wàá fi nylon wàá fi bo orí wàá fi borí. Nǹkan míì tí a tún lè fi nylon ṣe ni pé tí báàgì ẹ tí ò bá ti ń ṣe waterproof tẹ́pẹ́ tójò bá ti kàn báyìí ó máa bàjẹ́. Ṣí nylon yẹn ṣe rí pé lè ó ṣe dáadáa. Gbé báàgì ẹ sínú ẹ̀ kó wa nǹkan ẹ má yà. Fún àwa tí a ní mọ́tò wa nǹkan ẹ má yà. Nǹkan tó bá níbẹ̀ fóònù ẹ àwọn document kò sí kankan tó ó máa bàjẹ́ inú ẹ̀ tí a bá ti ṣe eléyìí. Nǹkan míì tí a tún lè ṣe ni pé ẹ wo weather forecast. Nígbà míì ó máa ń tàn wá jẹ o, ṣùgbọ́n technology náà ṣì ni. Let's use it. Check weather forecast on your phone to see how the weather is going to be. Kẹ́ lè fi plan bí ọjọ́ yín ṣe máa rí. Tó bá jẹ́ pé ibi tẹ́ ń lọ kò pọn dandan, it's not important, ẹ ra jókòó sílé. But tó bá pọn dandan bí àwa tẹ́ pé bí a ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ ni àbá ń lọ ibi iṣẹ́ bí àárọ̀ ìbá ìtẹ́ bá wo ilẹ̀ ẹ máa rí pé ilẹ̀ tutù torí láàárọ̀ yìí òjò kágo 9 tó lù òjò ló ká wa mọ́lé. Kí la fẹ́ ṣe? A ti sì gbọ́dọ̀ jáde. A jáde o, umbrella to the rescue àti nylon to the rescue. Tó bá ń sáré fẹ́ wọnú mọ́tò wì ààrẹ kò ń jẹ́ pé aṣọ ẹ gangan ló máa tutù gan bẹ́yẹn. Nǹkan mi tí mo tún fẹ́ sọ fún wa ni pé ìgbà òjò báyìí jẹ́ ká tọ́jú ara wa. Ẹ jẹ́ ká tọ́jú ara wa. Àwọn kan ara wọn ò gba òtútù rárá. Irú nǹkan báyìí ẹ má mu omi tó tutù jù. Ẹ gbómi kaná, ẹ po tíì, ẹ mu tíì. Fáwọn tó ń màgbo ẹ lè màgbo náà kò sí wàhálà níbẹ̀. Àyà wa ká fi rub ká fi gbogbo ẹ̀ ká fi wọ́. Mi ní ká ṣe self medication tí ara wa ò bá yá o. Ẹ lọ sí ọ̀dọ̀ àwọn dókítà, àwọn doctor. Go for prescription. Don't go and buy malaria drug. Torí nísìnyí gan mosquito tún pọ̀. Ẹ fleet ilé yín. Ẹ lo any kind of anti-repellent ẹ bá fẹ́ lò kí ẹ̀fọn kí ó má jẹ wá jù. Mo lérò pé a kọ́ nǹkan ẹyọ kan àbí méjì lénìí. Ẹ má gbàgbé like, share, subscribe to my channel. Orúkọ mi ni Adéláyọ̀.